ó yá o, ilẹ̀ àjígbá ọ̀nà àjítọ̀ omi àjípọn. Ìròyìn wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV dandan ni fún wa láti máa gbọ́ látàrí pé kò sóhun méjì ju pé ìròyìn ajá balẹ̀ tá a máa ṣe fẹ́ tá a máa mú wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò sójú mọ́ máwòrán yìí òun náà lẹ́yìn tẹ́jọ́ lólùfẹ́ wa lẹ́fí ṣe bẹ́ẹ̀ dúró tì wá tẹ̀sí sátìlẹ́yìn àti gbogbo ìgbà fún wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV àdúrà mi sí yìí náà ní pójú tẹ fún wa kò ní fọ ètí tẹ̀sí fi gbọ́ wa ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà mo tún ṣe bẹ́ẹ̀ tí mo mú wá bí ìṣe mi ibẹ̀ tí màá pọ́kọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́. Ẹ jẹ́ máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Kò sí ojú ìṣáájú kankan bẹ́ẹ̀ kò sí ẹgbẹ̀fẹ́ ẹ̀yà kan ju ẹ̀yà kan lọ nínú ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn tó tọ́ sí làárẹ yàn. Ẹgbẹ́ iléeṣẹ́ ààrẹ ló fèsì padà sí Ondúmẹ̀. Ẹ gbìyànjú láti gbin àdìsọ́kàn pé ẹ fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́gbìn bí èbúsù o. Ẹgbẹ́ òṣèlú APC ló gba Àtíkù àti El-Rufai nímọ̀ràn. Ẹ dẹ́kun sísan ránsọ́ọ̀mù fáwọn ajínigbé àti agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Nuhu Ribadu ló gba ọmọ orílẹ̀-èdè yìí nímọ̀ràn. Alákòóso táàrẹ Tinubu yàn ní ìpínlẹ̀ Rivers tó ń tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ ti kọ̀rọ̀ sí ilé ẹjọ́ lẹ́nu. Ó sì ti yan àwọn aṣojú tiẹ̀ náà sáwọn ìjọba ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn Fúlàní darandaran tó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù mìíràn sí àwọn olùgbé ìpínlẹ̀ Plateau. Ènìyàn 3 míì ló tún ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ó di ìpínlẹ̀ Ondo, àwọn àgbẹ̀ máa ti kú tán lóko báyìí pẹ̀lú bí àwọn Fúlàní darandaran tó ṣe ṣekú pa àwọn àgbẹ̀ míì ni àwọn ará ìlú bá ya bọ́ síta láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ìlú Àkúrẹ́. Ká tó mú ìròyìn wa wá sópin fún ti àsìkò yìí á ṣe ìkéde kan nípa ìwọ́de àwọn obìnrin nílẹ̀ Yorùbá èyí tí yóò wáyé ní Abẹ́òkúta lénìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Kò sí ojú ìṣáájú kankan bẹ́ẹ̀ kò sí ègbèfẹ́gbẹ́ kan ju ọ̀kan lọ nínú ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn tó tọ́ sí ni ààrẹ yàn sípò. Iléeṣẹ́ ààrẹ ló fèsì sí Ali Ondúmẹ̀. Gẹ́gẹ́ bá ṣe múròyìn náà wá lánàá òde yìí pẹ̀lú bí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tí ń ṣojú gúúsù ìpínlẹ̀ Borno Ali Ondúmẹ̀ bó ṣe fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ni ààrẹ ń fi ojú ìṣáájú àti ègbè fún ẹ̀yà kan ju ẹ̀yà kan lọ tó fi ń yàn àwọn èèyàn sí ipò ní ìṣèjọba rẹ̀. Bẹ́ẹ̀ náà ló fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kò fi ọ̀rọ̀ rẹ̀ tó àwọn èèyàn létí, ó kàn gbé ìgbésẹ̀ bó ti wù ní àti bí ó ṣe fẹ́ léyìí tí kò sì bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu. Ali Ondúmẹ̀ sọ di mímọ̀ lánàá òde yìí lórí móhùnmáwòrán Arise TV ìgbẹ̀dọ̀ tó ti fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo òtítọ́ ọ̀rọ̀ tó ń bá a sọ kì í ṣe nǹkan méjì kó lè gbọ́ kó má bàa ṣìnà ni. Ó ní ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ níṣẹ́ ni wọn yóò máa sọ̀rọ̀ ògbákùngbé sí òun tí wọn sì ní di òótọ́ ọ̀rọ̀ inú ọ̀rọ̀ òun mú. Wàyí o, iléeṣẹ́ ààrẹ wọ́n ti fèsì padà sí ọ̀rọ̀ Ali Ondúmẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà tá à ń tẹ̀lé. Báyọ̀ Ọ̀nànúgà bó ṣe kọ sí ojú òpó ayélujára lánàá òde yìí ibẹ̀ ló máa ti sọ dímọ̀ wípé Ali Ondúmẹ̀ ó ń fi ọwọ́ bo òtítọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ó sì ń ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ tí kì í ṣe tààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń tẹ̀ mọ́ lára lẹ́yìn tó fi ń ba ọkọ̀ ààrẹ jẹ́. Ó sọ dímọ̀ wípé tó bá ṣe pé lóòótọ́ àti olódodo ó ní Ali Ondúmẹ̀ jẹ́ ni níṣẹ́ ló yẹ kó ṣe bẹ́ẹ̀ kó mẹ́nu bà àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò àjọ NNPC èyí tó sọ dímọ̀ wípé láti ọ̀dọ̀ Ali Ondúmẹ̀ ó mọ̀ ní àwọn ènìyàn náà ó ní wọ́n ti wá láti ilé rẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ Borno ló ti yan àwọn méjèèjì. Ó ní ṣe ààrẹ fojú ìṣáájú ṣe eléyìí náà ni ó tún mú àwọn ènìyàn tiẹ̀ ni. Ó ní kò sí òtítọ́ ní inú ọ̀rọ̀ Ali Ondúmẹ̀ ó sì ń ṣe alátakò sí ìgbésẹ̀ òdodo táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé torí pé ààrẹ kò fi ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnjẹsìn àbí ojú ìṣáájú ṣe ìyànsípò rẹ̀. Ó ní bí kì í ṣe pé àwọn tó gbangba sùn lọ́yẹ tí wọ́n sì tọ́ sí ipò ọ̀hún lààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wọ́n yàn lágbára wọn sì kà. Bẹ́ẹ̀ náà ló wá gba Ali Ondúmẹ̀ nímọ̀ràn pé kí ó jìnnà sírú ọ̀rọ̀ tí ó lè máa da
tó lè máa dá wàhálà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní pàtàkì jùlọ àwọn ọ̀rọ̀ tí yóò máa sọ láti fi tako ìṣèjọba tó ń bẹ lóde yìí, èyí tí kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ tí kì í sì ń ṣe òtítọ́ kankan nínú ọ̀rọ̀ Ali Ndume. Ẹ gbìyànjú láti gbin àdìsọ́kàn pé ẹ fẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, kẹ́ẹ̀tì bọlẹ̀ bíi èébúsù. Ẹgbẹ́ òṣèlú APC ló gba Àtíkù àti El-Rufai nímọ̀ràn ọ̀hún. Igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ní àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, Garba Muhammed, ọmọ àti ṣe bẹ́ẹ̀ gba ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà náà, Alhaji Atiku Abubakar, àti gómìnà tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ ní ìpínlẹ̀ Kaduna, Nasiru El-Rufai, ló ti gbà méjèèjì nímọ̀ràn pé àbẹ́yìn méjèèjì ẹ̀ ń gbìyànjú láti ti jíde sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni oníwọ̀n ọ̀bá rọ̀ yín kó ń sì gbà yín mọ̀ràn pé ẹgbin àdìsọ́kàn ẹ ti bọlẹ̀ bí èbùsù kẹ́ẹ̀tì yóò jẹrà mọ́lẹ̀. Nígbà tí yóò máa sọ̀rọ̀ nípa Àtíkù Abubakar, ó ní Àtíkù lójútì ni ó yẹ kó ti ṣe bẹ́ẹ̀ kó ti lọ rèé sinmi kó sì máa jẹ́ aṣáájú ní inú ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí ó ṣe wà, kó sì má díje sí ipò ààrẹ mọ́. Ó ní awù láti ọdún 1993 ó ní Àtíkù Abubakar ló ti ń gbé tó ti ń jábọ́lẹ̀ tó ti ń ta tí kò ti bọ́ sí fún un. Ó ní ó yẹ kó ti gbójú ń bẹ̀ kó sì ti mú ọ̀nà rẹ̀ pọ̀n láti gbé ọkàn kúrò nínú à ń díje du ipò ààrẹ mọ́. Ó tún wá rọ̀ pé àbí o rò pé ẹgbẹ́ òṣèlú PDP wọn yóò fi tíkẹ́ẹ̀tì lẹ̀ fún ọ láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún? Onírọ́ ni o, fábàdà o tún lè rí eléyìí ṣe. Ó ní nígbà tó náà sì ti mọ̀ bó ṣe é ṣe kẹ́gbẹ́ òṣèlú PDP ká má fi àyè rẹ̀ fún òun, ó ní ó fi pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì láti lè ṣe àkójọpọ̀ ara wọn kí wọ́n lè takò ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò lọ́dún 2027. ó ní nígbà tí ó bá fi di ọdún 2027 ọ̀hún, bàbá ó ti di ẹni 80 ọdún 80 years lórí àléfà. ó ní sárúgbó tara báyìí ó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wàá dìbò fún ni. ó tiẹ̀ tún ní ẹja ti ibi àtẹ̀yìnwá ká tó fi mọ́rọ̀ Àtíkù nígbà tí tún ṣe ní àlàyé. ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé Alhaji Atiku Abubakar kò ní nǹkan kan fáwọn torí wípé nígbà tó wà ní igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí kò sí nǹkan pàtó tá a lè rí tọ́ka sí láṣeyọrí rẹ̀. bẹ́ẹ̀ náà ni ó tún sọ dímọ̀ wípé El-Rufai tó náà ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kaduna, wọ́n ní òun ò bá rọ̀ kó padà sínú ẹgbẹ́ òṣèlú APC láti lọ wá ojútùú sí wàhálà àti làásìgbò torí pé tí ń sọ ni wípé àwọn jọ ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ ọ̀hún tó náà sì jìyà nínú ẹgbẹ́ òṣèlú APC ni. ó ní gbogbo wọn bá ṣe wọ́rí lọ sí inú ẹgbẹ́ òṣèlú SDP yìí, àwọn tó lọ bá ń bẹ̀ àwọn náà ní ètò tí wọ́n kalẹ̀ wọn ò sì lè ti torí pé ẹ darapọ̀ mọ́ wọn kán wá ṣe bẹ́ẹ̀ ṣẹ́gi lẹ́yìn ètò tí àwọn ti gbé kalẹ̀. fún ìdí èyí ó ní ẹja fọwọ́lẹ́rán ẹja máa bá bọ̀ ẹ rí i pé wàhálà yóò ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú inú ẹgbẹ́ òṣèlú SDP ọ̀hún. fún ìdí èyí ó ní òun rọ Àtíkù Abubakar, Nasiru El-Rufai pé ẹgbin àdìsọ́kàn yín pẹ́ fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí èbùsù torí pé kò sí ọ̀nà kankan tẹ́ ẹ fẹ́ gbégbà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ dẹ́kun sísan ránsọ́ọ̀mù fáwọn ajínigbé àti agbésùmọ̀mí, Nuhu Ribadu ló gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn. National Security Adviser, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí, Nuhu Ribadu ó gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń gba àwọn ènìyàn tí kò dín ní 60 èyí tí wọ́n ti jí gbé láti oṣù kan sẹ́yìn tó gbà wọ́n lálejò padà ni ó sọ èyí di mímọ̀. Lára àwọn ènìyàn náà ibẹ̀ láti rí ẹni tó jẹ́ mọ̀lẹ́bí bíṣọ́ọ̀bù Matthew Hassan Kuka èyí tí wọ́n gbé ní agbègbè Zango Kataf ní ìpínlẹ̀ Kaduna. Nínú àwọn ènìyàn 60 ọ̀hún ibẹ̀ láti rí ọkùnrin 25 àti obìnrin 25 ní àárín àwọn ènìyàn náà lásìkò tí Nuhu Ribadu tí ó máa sọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ká má fún àwọn oníṣẹ́ láabi yìí ajínigbé àti agbésùmọ̀mí ká má fún wọn ní ránsọ́ọ̀mù mọ́ ìyún owó ìtúsílẹ̀ láti fi gba àwọn ènìyàn wọn kalẹ̀. ó nítorí pé owó tẹ̀ ń san fún wọn yìí gan-an ó ní ó ń gún wọn ní kẹsẹ̀ tí wọ́n sì tún fi ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú nínú ìwà ìjí ènìyàn gbé lórílẹ̀-èdè Nàìjíríà. ó ní tẹ̀ bá fún wọn lówó tí wọn ò sì rí nǹkan kan gbà wọn
yóò rí wípé kò jẹ́ àwọn lọ́wọ́ wọ́n sì wá ọ̀nà àbáyọ míì ó ní ṣùgbọ́n bá ti ń jiyàn gbé tẹ́yìn náà fún wọn lówó yìí yóò tún jẹ́ kí wọ́n máa béèrè ẹ̀kún owó sí ni fún ìdí èyí mo rọ̀ yín mo sì bẹ̀ yín ẹ̀já jìnnà sí àǹsàn láńsọ̀mù fáwọn ajínigbé yìí nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ olú ààrẹ Bọ́lá Ahmed Tinubu olùlọ́gbọ̀ ẹnu lórí akitiyan rẹ̀ nípa ètò ààbò pẹ̀lú bó ṣe ní ó pèsè ohun ìmáyédẹrùn fáwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn irinṣẹ́ tó péye láti lè jẹ́ kí wọ́n máa rí iṣẹ́ wọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló tún ṣe bẹ́ẹ̀ lu àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe nípa abáṣẹdọ́là ẹ̀mí àwọn ènìyàn tí kò dín ní 60 ọ̀hún tí wọ́n tú kalẹ̀ lákàtà àwọn ajínigbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún. Alákòóso tààrẹ Bọ́lá Ahmed Tinubu yàn ní ìpínlẹ̀ Rivers ti kọ̀rọ̀ sí ilé-ẹjọ́ lẹ́nu báyìí ó sì ti yan àwọn aṣojú tiẹ̀ náà sáwọn ìjọba ìbílẹ̀ tí kò dín ní 23 ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ sole administrator ní ìpínlẹ̀ Rivers Igbok Ete Ibasi tààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yàn síbẹ̀ láti inú oṣù kẹta níṣẹ́ ni onímọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ sí ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún tó ti kọ̀rọ̀ sí wọn lẹ́nu báyìí pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ kéde wípé àwọn tó jẹ́ aṣojú tiẹ̀ náà tí wọ́n máa mójútó ìjọba ìbílẹ̀ 23 tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún lòun ti yàn báyìí ìkéde ọ̀hún ló wá láti ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba náà ọ̀jọ̀gbọ́n Ibibia Wodka wọn ló fi ìròyìn náà tó fi léde gẹ́gẹ́ bí wọ́n sì sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ti wà ní ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ìpínlẹ̀ Rivers tí wọ́n sì ti ní kí ẹni tó jẹ́ vice admiral ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ kọ́wọ́rọ̀ náà lórí à ń gbé ìgbésẹ̀ láti yan àwọn aṣojú sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí vice admiral kọ̀ sí ilé-ẹjọ́ lẹ́nu tó sì ti kéde pé òun ti yan àwọn aṣojú tòun náà sí ìjọba ìbílẹ̀ 23 náà gẹ́gẹ́ bí adájọ́ Adamu Turaki Muhammed bó ṣe ní ìgbẹ́jọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ náà yóò wáyé ní ọjọ́ 14 nínú oṣù kẹrin ọdún tí a wà yìí lórí bí ó ti ṣe bẹ́ẹ̀ tàpá sí àṣẹ ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Rivers. Àwọn Fúlàní darandaran máa tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù mìíràn sí àwọn olùgbé ìpínlẹ̀ Plateau ènìyàn 3 mìíràn ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní abúlé tí wọ́n pè ní Irigwe ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún tí a wọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó tún wáyé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ burúkú ti ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ Bokos níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn tí kò dín ní 60 tó wáyé níṣẹ́ ni òmíràn ló tún ṣẹlẹ̀ lọ́jọ́ 7 inú oṣù kẹrin tá a wọ̀ yìí nínú àlàyé tó jẹ́ alukoro fún ọ̀dọ́ ìlú Irigwe inú Joseph Chudu Yokpa ètò ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún náà ṣe ìkọlù sí abúlé Irigwe yìí tó sì gbéra lẹ́yìn tó ṣe ìkọlù náà tán lọ sí àwọn abúlé tó tún wà ní agbègbè náà nínú ìkọlù tí wọ́n ṣe oníbàṣẹ sọ dímọ̀ wípé wọ́n gún àwọn ènìyàn 3 ní ìgúnkùgún tí ẹ̀mí sì fi bọ́ ní ara wọn ikú Yakubu Mali ẹni ọdún 52 Magwan If ẹni 40 ọdún àti Ezra Riti ẹni ọdún 51 tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n ṣekú pa bẹ́ẹ̀ ni wọ́n kóró ojú sí ìṣẹ̀lẹ̀ náà lórí bí wọ́n ṣe sọ níwọ̀n wípé ó gbọmijé lójú àwọn tí kò sì sí ìfọ̀kànbalẹ̀ ní inú ìpínlẹ̀ Plateau ní gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè náà bí ti wù kó mọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn ọjọ́ 2 ọdún ìbílẹ̀ tọ́sẹ̀ pẹ́pẹ́ orúkọ rẹ̀ ní Israeli níbi tí tẹrú tọmọ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ tó ti jọ yọ̀ fún ayẹyẹ ọdún ọ̀hún gómìnà ìpínlẹ̀ Plateau náà Caleb Mutfwang ó ti wá sọ̀rọ̀ lórí ìkọlù ìṣekúpa àwọn ènìyàn rẹ̀ ní ìpínlẹ̀ Plateau níbi tó ti sọdúnmọ̀ wípé àwọn tí wọ́n hu ìwà burúkú ọ̀hún àjọṣepọ̀ àti àgbáríjọpọ̀ láti ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ní èyí tí ó ní kì í ṣe tó orílẹ̀-èdè Nàìjíríà nìkan ó ní àwọn ènìyàn náà fídíò rẹ̀ lórí bó ṣe sọ̀rọ̀ náà lórí chánẹ́ẹ̀lì á ṣe àfihàn rẹ̀ fún wa nígbẹ̀yìn gbogbo ìròyìn wa. Ìpínlẹ̀ Ondo òní mo lọ báyìí o àwọn àgbẹ̀ náà mà ti fẹ́ pàtàn ní oko báyìí
ìwọ́de ìfẹ̀hónúhàn míì tuntun lámìlaka ló jáde lánàá pẹ̀lú bí àwọn olùgbé ìpínlẹ̀ Ondo bó ti ṣe bẹ́ẹ̀ so òkú àwọn àgbẹ̀ táwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran tán pa tán so wọ́n mẹ́yìn ọ̀kadà tán sì fi wọ́n ṣe ìwọ́de káàkiri inú ìlú Àkúrẹ́ lánàá òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nímọ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n pè ní Tàfá Ajagbùsè ní Ìgbàtòrò ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ó ní wọ́n túyàyà jáde sí ojú òpópónà lánàá òde yìí nílùú Àkúrẹ́ láti ṣe ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe ṣekú pa àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún oríṣiríṣi òkú ó ní wọ́n so mọ́yìn ọ̀kadà tí wọ́n sì jáwé igi ọ̀pẹ tán já lù wọ́n lẹ́yìn láti gbé wọn jáde ṣe ìwọ́de lórí pé àwọn Fúlàní darandaran náà ṣekú pa àwọn ènìyàn náà ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpínlẹ̀ Ondo ó ti ń di lemọ́lemọ́ báyìí pẹ̀lú báwọn Fúlàní darandaran bá ti ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn àgbẹ̀ pàtàkì jùlọ ní agbègbè tó pè ní Ìgbàtòrò yìí ní ìpínlẹ̀ Ondo wàyí o àwọn a ṣe àfihàn fídíò rẹ̀ níbi táwọn ènìyàn náà bá ṣe túyàyà jáde láti ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú òkú àwọn àgbẹ̀ táwọn oníṣẹ́ láabi náà láti dẹ́mi wọn légbodò. ṣé kìíní ẹ̀ ń lẹ̀sẹ̀ àkàrà ti gbàgbá ṣe kìíní nígbà láti sọ̀rọ̀ tó tọ́ fún. ẹ wo a máa wà stọọkì lójú ọ̀nà ni mo wà stọọkì lójú ọ̀nà ni ẹ wo báyìí sìn ẹ wo àwọn òkú lẹ́wọ̀n lẹ́yìn o ẹ wo báyìí lọ́wọ́ sàlẹ̀ báyìí òkú tán àwọn òkú nìyẹn o wọn ò jẹ́ ká lọ wọ́n protest o wọ́n protest gidi wọ́n pa àwọn ènìyàn wọ́n pa àwọn gidigidi ẹ wo òkú lẹ́wọ̀n báyìí this is a live shot ní òun lẹ́rí o àwọn èèyàn léèyàn náà padà náà ẹ wo sàlẹ̀ báyìí so ojú ọ̀nà ni mo wà báyìí. so wọn jẹ́ ká kọjá òun ló fà báyìí mo dẹ̀ wà lójú ọ̀nà òkú mi ló tún wà wájú yìí báyìí torí Ọlọ́run. ẹ káàbọ̀ padà eléyìí náà la máa fi ṣe bẹ́ẹ̀ kí wa wípé eléyìí náà la máa fi ṣe bẹ́ẹ̀ kí wa wípé ó dàbọ̀ fún ti àsìkò yìí pẹ̀lú bó ṣe mú ìkéde nípa ìwọ́de tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Abẹ́òkúta tí ṣe ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí àwọn obìnrin láti inú ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de tako ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí bí òṣìṣẹ́ ètò ààbò ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ àti ìpànìyàn tó ń wáyé ní gbogbo ìgbà a ṣe àfihàn ìkéde ọ̀hún tẹ̀yìn náà tẹ́gbọ́ táwọn ènìyàn wa tó bá wà nítòsí wọ́n lè láǹfààní láti darapọ̀ mọ́ àwọn obìnrin tó wà nílùú náà tí ó ti jọ kọ̀wọ́ ní ṣe ìwọ́de ọ̀hún. Àtótó arére gbogbo ọmọ káàrọ̀ òjíire ìkéde pàtàkì kan rèé láti iléeṣẹ́ àròlé bàbá tẹ́ntẹ́n àǹfààsìkò yìí kéde ìwọ́de àwọn obìnrin èyí tí yóò làmìlaka tí yóò wáyé lónìí ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 pàtàkì ìwọ́de náà ó ní láti fòpin sí ìyà àìsí ètò ààbò àìsí iṣẹ́ àìsí ètò ọrọ̀ ajé tó dára pàtàkì jùlọ ìfòpin sí ìpànìyàn gbogbogbà tó ń wáyé ní ilẹ̀ káàrọ̀ òjíire ibi tí ìwọ́de náà yóò ti wáyé ní ààfin Aláké tìlú Ẹ̀gbá ẹ jẹ́ ká péjú pèsè síbẹ̀ láti jà àjàyè fọ́jọ́ làwọn ọmọ wa ìkéde yìí wá láti iléeṣẹ́ àròlé bàbá tẹ́ntẹ́n. Plateau is landlocked, surrounded by Kaduna, Nasarawa, Bauchi. Now, a lot of these bandits crisscross from some of those states. You find that we also have boundaries with Taraba, with Gombe, and there is a cross-border banditry that takes place. Now, banditry in Nigeria has come to be associated with herdsmen, with cattle rearing. The two go together. They seem to go together. So I have not met one of those people on one, but what people who have come under their attacks have told us, that sometimes these people cannot even speak any Nigerian language. That is the truth. So there are some kind of aliens. They are non-Nigerians. Some of them are non-Nigerians, but some of them, I tell you, they migrate from the northwest, coming into places like Bauchi. They migrate into Plateau, and then they seem to have, in the whole north central, I don't think, apart from Kwara, there is any state that is really safe, so to say. They seem to have taken over
most of our forests, most of our waterways, and they continue to have a field day. And so what we need to do is to come to a point. I am a very strong advocate that pastoral cattle rearing is no more beneficial to anybody, neither the cattle rearers nor even the economy of the nation. We must move from that point and begin to have alternative ways of rearing cattle that is beneficial to us as a people, as a nation. If we eliminate that possibility, then we will now know those who are inside the bushes, those who are by the waterways, what are they doing there? What is their motive? And we can be able to deal with that. Governor, move on quickly. So definitely, let's be clear. These people don't speak Angasa. These people don't speak Birom. These people don't speak Hausa or Fufude or Kanuri or whatnot. And because some people in your state that I've spoken to prior to this conversation tonight, in my own journalist research for this program, there seem to be some people who are aggrieved, who name tag them. They said the popular language they hear from them is something related to Kanuri and the Fulani tendencies. You know, and that is very concerning, isn't it? Yes, Shehu, I don't want to be accused of ethnic profiling. People who know me know that I'm not an ethnic bigot. We have operated in this state on the basis of fairness, justice, and inclusion, and therefore we believe that everybody has the right of movement and so on and so forth. But we will not dodge away from taking responsibility.